Hmm. Hello, 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 ẹ̀yin èèyàn mi. A kú iṣẹ́ ìní o. A kú àtàárọ̀. A kú bó ṣe ń lọ. Ẹ ṣé gan bí ṣe ń tẹ́tí sí wa. Hmm. Oríṣiríṣi wọ́n mà ní wọ́n. Ọlọ́run á kó Naomi wá yọ o. Àti àwọn ẹ̀gbọ́n kábíyèsí. Wọ́n rántí kíní gbọ̀nà Àkúrẹ́. Wọ́n náà lọ fún, wọ́n fẹ́ ṣe protection fún Naomi. Irú protection wo? Wọ́n náà kó ògùn dání. Wọ́n yà sáàfin, wọ́n sọ fún kábíyèsí pé àwọn fẹ́ bí gbogbo nǹkan ṣe ń lọ. Àwọn ti ṣetán láti protect Naomi. Àwọn ti ṣe gbá àwọn ṣàwó láti jọ́ yìí. Gbogbo wótòwótò gbogbo akitiyan tó ń wọ́n ṣe. Tó ń gbógun ti Naomi pé àwọn fẹ́ lọ dì lámù rẹ̀. Àwọn fẹ́ lọ bá. Wọ́n sọ fún kábíyèsí. Kábíyèsí, that's good fellow. Wọ́n gbé ògùn dání o. Ògùn yẹn tán lọ ṣe. Wọ́n ní powerful babaláwo kan ló ṣe fún wọn. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Gẹ́gẹ́ bọ́n ṣe sọ o. Ṣé o mọ̀ pé nǹkan tí èèyàn bá gbọ́, ó yàtọ̀ sí nǹkan tí èèyàn fojú rí o. Wọ́n ní wọ́n ṣe yàtọ̀ sọ fún kábíyèsí pé kábíyèsí náà pé ọ̀rọ̀ tó dáa nìyẹn pé kán lọ. Ṣèbí ẹ̀yin ni ìyá ọkọ ẹ̀. Kò sí nǹkan tí ẹ máa ṣe fún. Tẹ fẹ́ sọ fún tó máa ní kò rí bẹ́ẹ̀ ṣe bí ẹ fẹ́ protect ẹ ni. Fún àǹfààní ti gbogbo wọn ni. Ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe dé Àkúrẹ́. Àkúkọ́ wọn lọ bá Naomi. Naomi wá ní. Wọ́n dẹ̀ sọ bọ́n ṣe nǹkan tó bá wá. Ní Naomi ní, ẹ ṣé o ẹ̀yin ìyá ọkọ mi. Ẹ ṣé ire o, ẹ kú ajo òun o. Pé bẹ́ẹ̀ tí ẹ kúkú mọ̀ pé protection àwọn irú nǹkan bẹ́ẹ̀ pé mi kì í lò. Pé Ọlọ́run ni òun ló ń protect òun àti ọmọ òun. Wọ́n ní fún nǹkan pẹ̀lú condition tó wà yẹn pé àwọn kíní yẹn kan fi protect ẹ̀. Kí kíní bá lè ṣe, kí kíní bá lè ṣe, kí gbogbo ẹ lè ní ṣe dáadáa. Wọ́n ní Queen Naomi ní, ẹ ṣé ẹ̀yin ìyá ọkọ mi. Ẹ̀yin náà ọmọ mi ń lò ó. Mi ń lò àwọn nǹkan èèyàn dúdú, òun ò sí ẹ̀ like. Mo ṣe wọ́n láwọn èèyàn wá ní, nǹkan protection kí ló ṣe pé bóyá ó ní nǹkan mìíràn tán ní kó ṣe. Pé kí kó kan protect ara ẹ̀. Ká kan fi protect ẹ̀. Wọ́n ní kíní. Wọ́n bá persuade ẹ̀ títí. Àwọn àti Naomi. Wọn ò gba tara wọn pé lóhun Jésù tó fún òun. Ẹ̀yin ní òògùn pé ṣé òògùn kan wà, òògùn protection. Ó ní gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wọ́n láti ilẹ̀ pé òun kì í lò nǹkan, àwọn nǹkan èèyàn dúdú bẹ́ẹ̀ yẹn. Wọ́n ń lò nǹkan dúdú. Pé ẹ̀mí mímọ́ ti ṣe. Ààbò Ọlọ́run ti dájú lórí òun. Òun àtàwọn ní òkè tá bá ti ẹ̀ sọ wípé o ò fẹ́ lò kúkú tọ́jú ẹ̀ fún ọmọ ẹ̀. Ó là tóun àtọmọ ìgbà tóun tẹ̀ ti wà nínú oyún ọmọ òun. Tádé ni ká ó lóhun tí ẹ̀ fi nǹkan èèyàn dúdú sára. Débi pé kíní. Pé ẹni tó bá ti ń sin Ọlọ́run, tó ń sin Ọlọ́run kan náà, Bíbélì sọ wípé a gbọdọ̀ sin Ọlọ́run pẹ̀lú mámọ́nì. Pé ìtòhún ń sìn yẹn ó tó òun. Ó ti tó láti protect òun. Wọ́n ní báwọn ìyẹn ṣe á ṣe bínú padà. Wọ́n bínú lọ. Naomi ò gbógun lọ́wọ́ wọn o. Ògùn protection kò gbà lọ́wọ́ wọn o. Oríṣiríṣi. Wọ́n bá bínú padà wọ́n sọ fún kábíyèsí. Wọ́n nígbà tó ń dọ́dọ̀ kábíyèsí, wọ́n ṣàlàyé kábíyèsí ní ẹ̀ṣẹ̀. Èmi kàn mọ̀ pé kékẹ̀ kan lọ. Pé bẹ́ẹ̀ ṣe lọ ẹ̀ tí màá sọ fún yẹn máa ní láyé torí pé ẹ jẹ́ ìyá ọkọ ẹ̀. Kò sí nǹkan tí kò lè kọ̀rọ̀ sí yín lẹ́nu. Nítorí ẹ̀ ló kàn ṣe pé tí ẹ bá dé bẹ̀, ojú yín á sọ bí ìwé ṣe ń lọ fún yín. Wọ́n ní wọ́n bínú, wọ́n ṣe. Kábíyèsí lóhun ti sọ pé kò ní gbà lọ́wọ́ yín. Pé kò ní gbà ṣé ẹni tóun ti mọ̀.
ẹ̀yin ẹ kàn lọ ní kẹ́ lọ kí pé kì í ṣe pé bóyá ó ní nǹkan torí ẹ ti mọ̀ pé kò lè gbà. Pé kò ní gbà lọ́rọ̀ kan ṣá o. Wọ́n ní Naomi ò gba kíní lọ́wọ́ wọn, kò gbógun lọ́wọ́ wọn. Wọ́n ṣà ń try kan test ọmọ yẹn. Wọ́n try kan lóhùn kan ti sọ pé pé ṣùgbọ́n sọ pé Naomi máa ń ṣoògùn. Bóyá wọ́n dẹ̀ rán àwọn yẹn, báwọn yẹn náà ló ń rán àwọn Ọlọ́run ló yé. Ṣé ẹni tó ti sọ pé olóògùn ni kó ṣoògùn pé irọ́ ni oògùn ló fi dé ẹ̀gbọ́n wọn mọ́lẹ̀. Àṣé àbí àbúrò wọn mọ́lẹ̀. Àṣé wọ́n wá wọn ò rí. Wọ́n lé wọn ò bá. Ṣé ó yé wa báyìí? Ǹjẹ́ ojú wọn máa ti èṣù ní gbogbo ìgbà? Bóyá wọ́n fẹ́ pé káwọn tí ẹ lọ test ẹ̀ wò kán lè mọ̀ bóyá agbára Ọlọ́run ló lè agbára òkùnkùn. To God be the glory. Wọ́n ní Naomi ò gbà lọ́wọ́ wọn. Kí ni wọ́n tiẹ̀ ń fi Naomi pè náà? Wọ́n rò pé bóyá aláàbọ̀ ìgbàgbọ́ ni. Pé gbogbo àkìtìṣẹ́ mọ̀ pé tó bá pé ọmọ yẹn ń ṣe òògùn pẹ̀lú bí wọ́n ṣe sọ, tó bá pé òògùn ló ń sìn, àbí wọ́n á ti palẹ̀ ẹ̀ mọ́. But ẹni tí Ọlọ́run bá dá ńkọ́ kò ṣe farawé. Bó tiẹ̀ jẹ́ pé ó sin òrìṣà, àbí tí Ọlọ́run bá ti dá pé kò sí ohun ìjà olóró tó lè ṣe sí, ká má tí sọ pé ẹni tó ń sin Ọlọ́run lójú méjèèjì, tó ń sin Jésù, tó ń ké pe Jésù lójoojúmọ́. Àwọn kan wà, àìmọye àwọn Kristẹni wọ́n wà o. But ìgbàgbọ́ wọn tí ò bá ti múná dóko, á mú balẹ̀ o. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Wọ́n ní tí èèyàn bá ti ń sin Ọlọ́run, kó sìn nínú ìwà mímọ́, òun ni. Èèyàn ò gbọdọ̀ sọ pé òun ń sin Ọlọ́run kó dẹ̀ máa tún mú nǹkan míì mọ̀. No, Ọlọ́run ò kọ́ wa bẹ́ẹ̀. Ìyẹn lẹ máa fi mọ̀ pé Naomi kì í ṣe èèyàn lásán. Èèyàn ọ̀tọ̀ ni. Ẹni tí Ọlọ́run dìdì rán wá sí ilẹ̀ ayé láti wá ṣe aráyé lóore. Tó rán sí kábíyèsí. Ó dìdì rán sí kábíyèsí. Torí ẹ ni kábíyèsí mọ iyì. Ó ṣẹ̀ mọ iyì ìyàwó tí Ọlọ́run fi fún látọ̀run wá. Bẹ́ẹ̀ ni. So ẹ̀yin èèyàn wa, ṣé ẹ̀yin náà rí nǹkan tí ilé ayé yìí ti dà? Kẹ́ mọ̀ọ́mọ̀ sọ pé ẹ fẹ́ lọ tọ́ ọmọ Ọlọ́run níjà. Ẹ kó mọ Naomi. Ẹ̀yin tẹ́ pé ra yín ní ìyá ọkọ ẹ̀. Ẹ mọ̀ pé Ọlọ́run ló ń sìn. Wọ́n wá tẹ̀ sí ẹ̀bẹ̀ tí Ọlọ́run, agbára Ọlọ́run ó ju t'agbára èèyàn lọ. Ó dẹ̀ ju agbára Sátánì lọ. Ẹ̀yin èèyàn mi, kò jẹ́ bó ṣe jẹ́ tí mo ní kí n gbé sí yín létí o. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi love ẹ. Ẹ ṣé gan, kẹ́ dẹ̀ bá mi ṣe comment sí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Ẹ ṣé. Bye. God bless you. Amen.